peace-loving citizens of Nigeria. Gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ràn àlàáfíà nílùú Nàìjíríà yìí, àwa ò ní bá wọn jà. Bá ṣe ń lọ ìwọ́n náà tún ti wà níwájú, wọ́n ń dúró dè wá níwájú. Àwọn wo ló ń dúró dè yìí? Take the video. Take the video. Ẹjọ́ kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń jẹ́ ìṣàlàyé fún wa. Tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ni ká ṣáná fúnra wa lápá. Bẹ́ẹ̀ ni wọ́n tún tẹ̀lé wa wọ́n náà. Ẹjọ́ tún tẹ̀lé wa. Àwọn náà lọ tí wọ́n ní òun ẹ̀kú wọ́n náà. Ìkànnì BBC Yorùbá la wà lọ́wọ́lọ́wọ́ ní agbègbè ilé ẹjọ́ Upper Area Court tí wọ́n ti parí ìgbẹ́jọ́ Olúwo tìlú Tèdè àti Tani Olohun. Àwọn oníṣẹ̀ṣe ni wọ́n ń lọ lọ́wọ́lọ́wọ́, wọ́n sì sọ wípé àwọn kan lé òkúta mọ́ àwọn, wọn ò jẹ́ kán kọjá lẹ́yìn tí adájọ́ ti dájọ́ tán. Tó bá gbé ìdàkejì ní pé àwọn èèyàn ti wá ló ṣe báyìí, ó dá mi lójú gbàgbàgbà pé àwọn ọlọ́pàá máa ti ṣiṣẹ́. And justice must be clearly seen to be done in all situations. Justice is not a one-way traffic. Yes. Justice is for the complainant, justice is for the defendant, oh, yes. And justice is also for the entire public. Oh yes. So the Nigerian police should uphold justice. Yes. Nigerian police should forestall violence. Yes. Because what they are doing, they are threatening us with grievous bodily harm. Yes. Oríṣiríṣi nǹkan náà sọ ń bẹ̀ yẹn, èèyàn kan ò ní kúre, èèyàn kan ò ní ṣe kíní kan, and we have taken video of it. Should be judicious. Yes. They should be up and doing. Yes. Not being sentimental. We are not okay. We are not satisfied with the decision today. It is allowed that we can take oral application. Are you saying you are not satisfied with the decision of the court? Of course, with the decision of the court. We are not. Wọ́n ti ń sá lọ. We are not. Ọlọ́kọ̀ wọn ò ní balẹ̀. Ṣé ló ṣe pé fún yàrá yàrá rẹ̀? Àwọn oníṣẹ̀ṣe láyé lọ́wọ́lọ́wọ́ ẹ̀ tán pọ̀ yanturu tí wọ́n sì ń wọ́ lọ. Wọ́n fi ẹ̀sùn kan àwọn kan wípé wọ́n ń lé òkúta mọ́ àwọn. Àwọn agbófinró ti wà ní ìkàlẹ̀ báyìí láti rí wípé ohun gbogbo ń lọ ní ìrọwọ́rọsẹ̀ kó má sì ṣe sí rògbòdìyàn. Àwọn bàbá wa, màmá wa tó wà ní lẹ́gbẹ̀ẹ́ mi, Barrister Ọdẹ́sànyà, Barrister Kúnlé Ọdẹ́sànyà láti Èkó náà ti wá lórí kéèsì. Àwọn ìṣẹ̀ṣẹ̀ assembly ló rán àwọn wá ti wọn láti wá ran lawyer banks lọ́wọ́ kó má jẹ́ àwọn nìkan ni wọ́n ṣe kéèsì. Èmi náà orúkọ tèmi Adédàmọ́lá Ọlálékan Ṣólésì. Àwọn Yorùbá lẹ́sìn ló rán èmi. Adẹ̀jọ pàdé èmi àti Barrister Kúnlé gan ti mọ́ra wa láti Èkó tẹ́lẹ̀, so ó jẹ́ kí iṣẹ́ yẹn kó tún ṣe é ṣe dáadáa. Kí ló ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ lè ní gẹ́gẹ́ bí a ti mọ̀, a gbé preliminary objection wá ìtakò wá sí ẹjọ́ ti Upper Area Court nílùú Ìlọrin. A sọ fún wọn wípé wọn lè mú ènìyàn wa Abdulaziz Adégbọlá pé kó wá jẹ́ ẹjọ́ kan náà níwájú ilé ẹjọ́ méjì, pé nítorí ìdí èyí kí wọ́n da ẹjọ́ ti Upper Area Court nù ká lè tẹ̀síwájú ní ti Magistrate Court. Ní kó fi ilẹ̀ kó máa lọ lé pé kó má jẹ́jọ́ mọ́. Àwa ń sọ pé ẹjọ́ yẹn kó jẹ sójú kan nítorí ẹ̀sùn náà ó jọra wọn. Ṣùgbọ́n nígbà tí a wálé ní fún ruling, fún ìdájọ́ ráńpẹ́, torí kò kí ń ṣe final judgment, it's just a ruling. Bàtà wálé ní fún ruling lórí ẹ̀. Àwọn lọ́ọ̀yà tó gbé ẹjọ́ wá,
wọ́n sọ pé a lè fi ẹnu lásán gba bẹ́ẹ̀lì nígbà ká mú formal application ká kọ síwèé ká mú wá. Àwa dẹ̀ jẹ́ kí ilé ẹjọ́ mọ̀ wípé kódà àti ẹ̀ tí ń fi ẹnu lásán sọ lọ́gán ilé ẹjọ́ ti kọ́kọ́ gbà wá láàyè a ti ń fi ẹnu béèrè béèlì ẹ̀ àti béèrè béèlì ẹ̀ àti jókòó. Barrister Alhaji kí lorúkọ wọn náà Adégòkè àwọn ni wọ́n represent olùgbẹ́jọ́ kejì tó ń jẹ́ olùgbé Babatunde. Àwọn náà tí wọ́n fẹ́ sọ ọmọlẹ́mí tàbí pátá. Àwọn náà ti lọ́yà Babatunde náà ti dìde wọ́n ti bèrè fún béèlì Babatunde. Nínú òfin ẹ̀sùn tó fi kàn wọ́n ẹ̀sùn tó wà délébù ni kò ń ṣe capital offence wọ́n pààyàn wọ́n ṣe ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé wọ́n alẹ́gì ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé wọ́n máa pa wọ́n ni àbí tó máa fún wọn ní ẹ̀wọ̀n gbére ṣe understand. So àwọn wá ń sọ sí pé káwa lọ gbé formal application àká lọ kọ́ sí ìwé àwa dẹ̀ ń rí láìlé judgement court of appeal nínú kéèsì tí gbogbo wa mọ̀ dáadáa ni Káṣímáwo Abíọ́lá kan náà versus Federal Republic of Nigeria nígbà tó wà ní high court ẹnu lásán oral application ni wọ́n fi gba béèlì ẹ̀ ṣùgbọ́n high court ò gbà nígbà tó wá lọ sí court of appeal court of appeal sọ pé wọ́n lè fi ẹnu lásán gba béèlì nínú ní high court ibi tá a dẹ̀ wálé ní upper area court tá a wálé ní kò ní agbára tó high court yẹn tí wọ́n ní a lè fi ẹnu lásán gbà ṣùgbọ́n lẹ́yìn gbogbo atótónu àwọn adájọ́ wọ́n sọ fún wa wípé àwọn ò lè yí ìpinnu àwọn dà wípé kí ká lọ fáìlì formal bail application. Ó tilẹ̀ jẹ́ kó dùn wá ó jẹ́ nǹkan tó yẹ pé tá a bá lọ sí ká lọ appeal ẹ̀ ó dá a lójú pé appeal court appellate court yẹn so to say ó dá a lójú pé wọ́n máa yí nǹkan tó sọ léde dáa ṣùgbọ́n èèyàn wá sì wà ń bẹ̀ so nǹkan tá a máa ṣe ni pé a ó fi ìdájọ́ ráńpẹ́ tèmi a filẹ̀ kó wà bẹ́ẹ̀ a máa filẹ̀ kó wà bó ṣe wà a wá make sure pé a file bail application yẹn gẹ́gẹ́ bí ilé adájọ́ ti sọ àwa sọ pé a fẹ́ ọjọ́ mẹ́ta láti file bail application wa báwọn ẹni nítorí pé wọn ò fẹ́ kí èèyàn wa kó jáde wọ́n ní ọjọ́ méje làwọn fẹ́ ṣùgbọ́n adájọ́ ò gbà wọ́n ní káwọn náà gba ọjọ́ mẹ́ta kí a lè tètè padà wá ṣe béèlì yẹn so wọ́n wá ti wá sún ẹjọ́ yẹn síwájú sí next week Wednesday September 20 wọ́n wá sún ẹjọ́ yẹn sí àwa sì rí ẹ jẹ́ ká fi yòókù sínú a máa ṣe àádẹ́ sáàbùn in fact a ti pinnu pé ọjọ́ mẹ́ta tó fún wa gan-an nílùú ọjọ́ mẹ́ta yẹn láàrin ọjọ́ kan a parí ẹ̀ àádẹ́ sáàbùn wọn Olódùmarè fún wa ṣe. Àfọ̀ òkúta gidi ló ń lọ nínú mọ́tò yẹn òun ni àwọn èèyàn ń pariwo tó ń ṣe ṣéwù sí bí ó ṣe kọjá àwọn ọ̀dọ́ mùsùlùmí. Àwọn ọ̀dọ́ ló dúró ní òkú rírì yẹn a ò mọ ìpinnu wọn ṣùgbọ́n a rí pé àwọn agbófinró wọ́n ti wà lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe láti dáàbò bò wọ́n láti rí wípé kò sí àkọlù kankan fún wọn. Láìsí bẹ́ẹ̀ àwọn ọ̀dọ́ ló dúró lókè rírì tí wọ́n fẹ́ ya bò wọ́n lótìtọ́ a ò mọ ìpinnu wọn àmọ́ bákan náà ò fi iná sórí òrùlé sí. Tó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ lẹ́ ń wò yìí o ní ìlú Ìlọrin wọ́n ṣẹ̀ṣẹ̀ parí ìgbẹ́jọ́ Tani Olohun àti ilé ẹjọ́ sì ti sún ìgbẹ́jọ́ sí ogójì oṣù.
láti mọ̀ bóyá wọ́n ò fi Tani Olohun Tani Olohun àti Olúwo fi ìlú tèdè ní bẹ́ẹ̀lì wípé kí wọ́n máa fi àtìlé wá sí ẹjọ́. Oríṣiríṣi àwọn ọ̀rọ̀ àlùfàǹsí là ń gbọ́ tí àwọn ènìyàn ń sọ sí àwọn oníṣẹ̀ṣe lórí bí agbẹjọ́rò wọn ṣe ń sọ ohun tó ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ fún wọn. Not an abuse of court process. We, in our wisdom, applied that in spite of the objection of the prosecutor, the lawyers, the prosecution. Ọkọ̀ àwọn agbófinró ló ń bọ̀ yẹn, ọkọ̀ àwọn ọlọ́pàá ló ń kọjá yẹn. Àwọn náà sì ń ṣe gbogbo láti rí wípé àlàáfíà wà ní ìlú Ìlọrin àti ìpínlẹ̀. Orí ìkànnì BBC Yorùbá la wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ǹjẹ́ ẹ lè sọ orúkọ yín fún wa? Orúkọ mi ni Balógun Àbá Ọ̀dọ̀ Sẹ́yìn láti ìlú Ìsẹ́yìn. Àti ìlú Ìsẹ́yìn lẹ ti wá lórí ẹjọ́ Tani Olohun. Kí ni ìhà tí ẹ kọ sí ìdájọ́ tí ilé ẹjọ́ gbé kalẹ̀ lónìí? Nǹkan tí a rí sí ni pé Elédùmarè ò ní dà wá láàmú. Ọmọ lọ́ọ̀yà yẹn kò yé wa bó ṣe ṣe tó, kò yé wa bó ṣe ń ṣe tó nítorí pé ẹ mọ̀ pé àwọn jẹ́ ká wọlé tí àwọn lọ́ọ̀yà wa nìkan náà lè wọlé. Ẹ̀tì nǹkan tí a kò understand ni pé kí àwọn èèyàn àti Elédùmarè kó ràn wá lọ́wọ́ ká rí Tani Olohun bail, because nǹkan tójú wa ń rí ń bí ó pọ̀ kọjá bẹ́ẹ̀. Àwọn àrífín oríṣiríṣi bí kò máa jòkó fún wa nìkan kò jẹ́ ká lè bá wọn sọ̀rọ̀, kò jẹ́ ká lè bínú sí wọn. A ṣáà mú gbogbo nǹkan tó ń fi ń kàn wá, à ń mú mọ́ra náà ni. Kí Elédùmarè kó ràn wá lọ́wọ́. Àwọn àgbààgbà náà nínú ìṣẹ̀ṣe lórílẹ̀‐èdè Yorùbá, nílẹ̀ Yorùbá, kán dìde ìrànlọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí kí àwọn alákatakítí kán má ba ìlú yìí jẹ́ mọ́ wa ní orí. Kí Elédùmarè kó má dà wá láàmú. A ti ṣe wàhálà gan, èrò pọ̀ gan, so wọ́n dá many people padà lójú ọ̀nà ọ̀jẹ́ kan wọlé sí débi tí a wà. So kí Elédùmarè ràn wá lọ́wọ́. Àwọn ìjọba tiwa náà kán ràn wá lọ́wọ́. À ń bẹ Ṣèyí Mákindé ọlọ́lá jùlọ kí gómìnà wa Ṣèyí Mákindé kán ràn wá lọ́wọ́. Ọ̀yọ́ ni ìpínlẹ̀ Kwara la wà lọ́wọ́ ẹ̀. Ní Ọ̀yọ́ a dẹ̀ ń bẹ gómìnà wọn náà níbí káwọn náà dìde kán ràn wá lọ́wọ́, kán bá wa fi èèyàn wa sílẹ̀ lágbára Elédùmarè. Elédùmarè ní da ògo wa láàmú. Gbogbo ojú tó ń wò wá àti etí tó ń gbọ́ wa, ẹ bá wa dìde, ẹ bá wa wá nǹkan ṣe lórí ọ̀rọ̀ yìí. Wàhálà yìí pọ̀ jù fún wa, so àwọn tó ní láyé àjọ àti gbogbo wa lágbára Elédùmarè á ní ṣíṣe lórí bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀. Ẹ ṣé púpọ̀. Ọ̀rọ̀ láti gbóyè lẹ́nu ọ̀kan lára àwọn oníṣẹ̀ṣe tí wọ́n sì ṣàlàyé àwọn ohun tí ojú wọn rí ní ilé ẹjọ́ àti ojú ọ̀nà sí ilé ẹjọ́. Orí ìkànnì BBC Yorùbá la wà lọ́wọ́lọ́wọ́. A sì tún wà ní agbègbè Upper Area Court níbi tí wọ́n ti ń ṣe ìgbẹ́jọ́ Tani Olohun.
Àwọn ènìyàn ni wọ́n pé sójú títì yìí, bẹ́ẹ̀ sì ni àwọn ọlọ́kadà gan wọ́n pa iṣẹ́ wọn tì, wọ́n sì dúró sójú kan, wọ́n ń wo ìran bó ṣe ń lọ. Ìlú Ìlọrin la wà lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tó ti ń ṣẹlẹ̀, níbi ìgbẹ́jọ́ Tani Olohun àti olúwo tìlú Kéde. Àwọn àjọ agbófinró wọn dúró wámúwámú láti rí wípé kò sí àkọlù sí ẹnì kankan níbí báyìí. Ní báyìí a ò ní rí ju báyìí lọ, ṣùgbọ́n bí ó ṣe ń ṣẹlẹ̀ náà láti máa jẹ ayín sí. Mo kí ó wípé ẹ kú ìfarabalẹ̀ wa látàárọ̀. Ìkànnì BBC Yorùbá náà la wà. Mo sọ wípé ó dìgbà kan náà.